Ẹgbẹ́ òṣèlú PDP ti kú pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà, ọjọ́ tí wọn yóò sìnkú rẹ̀ Laye ń retí Bayii-Abdullahi. Akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ African Democratic Congress (ADC) Bayii-Abdullahi ti sọ pé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) lórílẹ̀‐èdè Nàìjíríà ti di òkú, ṣe ni àwọn aráàlú kàn retí ọjọ́ ètò ìsìnkú rẹ̀. Abdullahi sọ̀rọ̀ yìí lọ́jọ́ Sátidé lásìkò tí wọ́n ṣí sẹkítẹ́rìàtì ẹgbẹ́ òṣèlú ADC nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bó ṣe wí, níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹgbẹ́ ADC nìkan ni ẹgbẹ́ alátakò tó lè gbéná wojú ẹgbẹ́ òṣèlú APC. Abdullahi sọ pé ó ti hàn gbangba báyìí pé kò sí ẹnikẹ́ni nípínlẹ̀ Kwara tó fẹ́ ẹgbẹ́ APC mọ́ pẹ̀lú bí wọ́n ṣe túyáyá jáde láti darapọ̀ mọ́ ẹgbẹ́ ADC. Ó ní àwọn ti ṣetán láti la àwọn aráàlú lọ́yẹ̀ nípa ìyàtọ̀ tó wà láàrin ẹgbẹ́ òṣèlú ADC àtàwọn ẹgbẹ́ òṣèlú tó kù, kí wọ́n lè mọ̀ pé ẹgbẹ́ agbọ̀nyànù lẹ́gbẹ́ ADC. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò ààbò tó mẹ́hẹ nípínlẹ̀ Kwara, Abdullahi, ẹni tó ti fìgbà kan rí jẹ́ mínísítà fún ọ̀rọ̀ eré ìdárayá ní Nàìjíríà, ṣàlàyé pé wàhálà náà ti sọ àwọn agbègbè àtàwọn olùgbé ìgbèríko sínú hílàhílo. Ó ní ìjọba gbọ́dọ̀ tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ náà nítorí ó nira fún àwọn aráàlú láti sun oorun àsùn pàjùdé.